Nínú ìdí pàtàkì tí ààrẹ fi dá a sílẹ̀ ni láti mójútó aáwọ̀, làásìgbò àti ìfàkájá tó máa ń ṣẹlẹ̀ lápọ̀jù láàárín àwọn àgbẹ̀ darandaran àti àgbẹ̀ olóhun ọ̀gbìn. A ti wà lẹ́nu Fúlàní àti Yorùbá ń bára wọn fà á yìí ó ti pẹ́. Ìjọba dẹ̀ ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ láti pé káwọn fòpin sí ìjà yẹn. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tó wà káàkiri àgbáńláyé ti bẹ̀rẹ̀ sí máa bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu gbé. Ààrẹ Bọ́lá Tinubu kéde ìdásílẹ̀ ẹ̀ka ìjọba tí yóò máa rí sí nǹkan ọ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ yìí wáyé lójúnà àti fòpin sí aáwọ̀ tó ń wáyé láàárín àwọn àgbẹ̀ darandaran nǹkan ọ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ buwọ́lu ìdásílẹ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tó ń rí sí nǹkan ọ̀sìn ní ilé ìjọba nílùú Àbújá. Ọ̀pọ̀ ìgbà ni aáwọ̀ ti bẹ́ sílẹ̀ láàárín àwọn àgbẹ̀ àti darandaran, ṣùgbọ́n ààrẹ ní òun gbàgbọ́ pé ìdásílẹ̀ ẹ̀ka yìí yóò yanjú gbogbo ìṣòro náà. Tẹ́ ẹ bá gbàgbé wípé àìmọye ẹ̀mí àwọn èèyàn ni ó ti tọwọ́ àwọn Fúlàní darandaran yìí bọ́, yálà nílẹ̀ Yorùbá àti àwọn ìpínlẹ̀ míì. Bákan náà ló jẹ́ wípé ìwádìí fi hàn wípé àwọn darandaran yìí náà ló wọ́pọ̀ nínú àwọn tí wọ́n ń jí àwọn èèyàn gbé gbowó. Kí wá ló ṣẹlẹ̀ tó fi wá jẹ́ wípé apá bí ni Ààrẹ Bọ́lá Tinubu gbà yọ lórí ìgbésẹ̀ láti fòpin sí bí àwọn darandaran ṣe ń fín àwọn èèyàn lápè lórílẹ̀-èdè Nàìjíríà? Ta ló ní ọ̀nà àbáyọ jìnnà? Ààrẹ Bọ́lá Tinubu sọ wípé láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà jẹ àǹfààní ètò ọ̀sìn àti rí ọ̀nà àbáyọ tí yóò ṣe àǹfààní láti tán gbogbo ìṣòro tí à ń dojúkọ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, tí òun sì gbàgbọ́ pé ìdàgbàsókè ti dé sọ́wọ́ wa báyìí. Pẹ̀lú ìgbésẹ̀ yìí, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò tẹ̀síwájú láti ṣe ohun tó tọ́ láti rí i pé ààbò wà fún nǹkan ọ̀gbìn léyìí tó ń wá láti oko. Ààrẹ Bọ́lá Tinubu sọ wípé òun yóò jẹ́ alága ìgbìmọ̀ náà tí alága àjọ elétò ìdìbò tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Àtàírù Jẹ̀gá yóò jẹ́ igbákejì. Ìgbìmọ̀ yìí ni yóò pèsè ọ̀nà àbáyọ sí bí ìbágbépọ̀ àlàáfíà yóò ṣe wà láàárín àwọn àgbẹ̀ àti darandaran, rírí dájú pé ètò ààbò náà wà, àǹfààní fún ètò ọrọ̀ ajé àti fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìkéde yìí wáyé lẹ́yìn oṣù mẹ́wàá tí ààrẹ buwọ́lu ìdásílẹ̀ ìgbìmọ̀ ilé-iṣẹ́ ààrẹ tó tán ìṣòro àwọn àgbẹ̀ àti darandaran lórí bí ètò ọ̀sìn yóò ṣe gbòòrò sí. Ààrẹ dá ìgbìmọ̀ náà sílẹ̀ lẹ́yìn àbọ̀ ìwádìí láti bí àpérò ètò ọ̀sìn tí alága ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje jẹ́ alága fún. Púpọ̀ nínú àwọn èèyàn ló ń sọ wípé ọ̀rọ̀ òṣèlú ti wọ ọ̀rọ̀ náà àti wípé ààrẹ Bọ́lá Tinubu mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ yìí ni nítorí wípé ojúṣàájú ọ̀rọ̀ àwọn Fúlàní ò ní jẹ́ kó gbé ìgbésẹ̀ tó tọ́. Ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló sì ti lọ lórí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu gbé yìí lórí ṣíṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ ìjọba tí yóò máa rí sí ìdàgbàsókè ohun ọ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ náà, ìyẹn ọ̀mọ̀wé Adéọlá Ọ̀dẹ́dínà tó fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà pátá nílé ẹ̀kọ́ gbogbonìṣe ti Moshood Abiola Poly, ìyẹn MAPOLY tó wà nílùú Abẹ́òkúta, fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò lè sí wàhálà kankan láàárín ilé-iṣẹ́ tuntun yìí àti ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àgbẹ̀ àti ohun ọ̀gbìn. Ó ní tí a bá wò ó nígbà kan, abẹ́ ilé-iṣẹ́ tó ń rí sọ́rọ̀ àgbẹ̀ àti ọ̀gbìn ní gbogbo ilé-iṣẹ́ yìí wà tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ìjọba sọ pé kí wọ́n dá dúró báyìí. Àwọn kan sọ wípé ìjọba yóò lo àǹfààní yìí láti fi kó owó ìlú jẹ ni. Bákan náà, nígbà tí ọ̀mọ̀wé Adéọlá Ọ̀dẹ́dínà tẹnu bọ̀rọ̀, ó fi kún pé nígbà tí a gba òmìnira, ilé-iṣẹ́ àgbẹ̀ àti ọ̀gbìn nìkan ni òyìnbó fi sílẹ̀ fún wa. Lára àwọn ilé-iṣẹ́ tó ṣì wà lábẹ́ rẹ̀ ni ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ igbó, ètò àyíká, okòwò àti ìdáṣẹ́sílẹ̀ àti àwọn mìíràn kó tó di wípé ìjọba pín wọn sọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀, lára àwọn ìdí tí ìjọba àpapọ̀ sọ pé ó fa ìdásílẹ̀ ilé-iṣẹ́ yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ọ̀rọ̀ rẹ̀ ni pé Ọlọ́runtóbi Olúṣẹ́gun ṣàlàyé pé bí a bá ní ká wò dáadáa, a lè ní nǹkan tí Nàìjíríà nílò lásìkò yìí ni. Ó ní ọ̀nà méjì ló pín sí, bó tilẹ̀ jẹ́ wípé lára àwọn ìdí tí ìjọba àpapọ̀ sọ yìí fẹ́ dàbẹ́ ní wípé ọ̀rọ̀ òṣèlú lásán ni ìmúkà sí.
Ó ní níbi tí orílẹ̀-èdè Nàìjíríà dé dúró yìí àti nílò láti ní ilé-iṣẹ́ tó jẹ́ pé nǹkan ọ̀sìn nìkan ni wọ́n máa gbájúmọ́. Ìdí ni pé bí ẹ bá lọ sáwọn orílẹ̀-èdè bíi Kenya tàbí Uganda, tẹ́ ẹ bá bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ẹ sì mẹ́nuba iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé, tí ẹ kò bá tètè sọ̀rọ̀ pé lórí oko ẹ̀gẹ́ lẹ̀ ń sọ nípa ẹ̀, ibi màálù ní ọkàn tí wọ́n máa lọ. Ó ní nítorí ohun tó gbajúmọ̀ lọ́dọ̀ tiwọn nìyẹn. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé nínú ọkàn tiwa, ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà, a ti ń rí àwòrán káràkátà nínú oko àgbàdo àti ẹ̀gẹ́. Ohun tó sì wà lọ́kàn púpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Ó ní láti ọdún pípẹ́ láti gbàgbé nípa ohun ọ̀sìn pátápátá. Ó ṣàlàyé pé láìpẹ́ yìí ni òun àti ọ̀rẹ́ òun jọ ń sọ̀rọ̀ nípa ibi tí wọ́n ti ń pa ẹran, tí ó sì jẹ́ kó di mímọ̀ pé ìyàlẹ́nu gbáà ló jẹ́ pé kò sí akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn nípa ẹran ọ̀sìn níbi tí wọ́n ti ń pa ẹran. Bákan náà ni Olúṣẹ́gun tún mẹ́nubà wípé àwọn àgbẹ̀ olóhun ọ̀sìn nílò ìrànlọ́wọ́ nítorí pé oríṣiríṣi ìròyìn ló ti ń lọ wípé àwọn àgbẹ̀ ohun ọ̀sìn ti ń kó igbá wọlé. Bí ẹ bá sì gbé ọ̀rọ̀ yìí dé ilé-iṣẹ́ àgbẹ̀ àti ọ̀gbìn, wọ́n máa sọ pé wọ́n sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́ ni tí kò sì tíì parí. Bẹ́ẹ̀ làwọn kan ń kó màálù wọlé láti wáá fi jẹko fi ba èrè oko àwọn èèyàn jẹ́. Ṣùgbọ́n ìjọba ò láǹfààní láti ró àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ olóhun ọ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà lágbára. Èyí jẹ́ ohun tó ń kọni lóminú o. Ṣùgbọ́n ṣá o, àwọn èèyàn lóríṣiríṣi ni wọ́n ti fi ojú ìwòye wọn hàn lórí ìròyìn yìí, pàápàá lórí ọ̀rọ̀ ìjà tó ń wáyé láàárín Fúlàní darandaran àti àwọn àgbẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ yìí jẹ́ ohun tí yóò túbọ̀ fún àwọn Fúlàní yìí lágbára sí i ni, nítorí ó ṣeé ṣe kí wọ́n máa gọ sẹ́yìn ìka kan láti máa fi hùwà láabi wọn. Bákan náà làwọn èèyàn ò ṣàì bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí o, tí wọ́n sì ń mú ọ̀rọ̀ lọ síbi ìrántí lórí bí ọ̀kan lára àwọn aṣòfin ṣe dábàá wípé kí wọ́n fi ààyè gba òfin tí yóò fààyè gba àwọn màálù náà láti láǹfààní láti máa rìn káàkiri láìsí ẹni tó máa ṣe wọ́n léṣe, kí àwọn náà sì máa gbé ìgbé bíi pé èèyàn fúnrara rẹ̀ gan ni àwọn náà. Ṣùgbọ́n ṣá táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹnu àtẹ́ lu àbá ọ̀hún. Ìkànnì Yorùbá Gidi TV láǹfààní láti fọ̀rọ̀ wá ọ̀kan lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tóun náà tún jẹ́ àgbẹ̀ lẹ́nu wò lórí ìgbésẹ̀ ìdásílẹ̀ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí yóò máa rí sí ìdàgbàsókè ohun ọ̀sìn yìí. Ẹ gbọ́ ohun tí wọ́n bá wa sọ. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Àlàó Nurudeen. Mo jẹ́ oníṣòwò tí à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀rọ̀ lórí ilé ìṣàkóso ìjọba tuntun tí ààrẹ dá sílẹ̀, Ministry of Livestock Development. Nígbà tí mo ka ìròyìn yẹn, mo ṣàkíyèsí pé nínú ìdí pàtàkì tí ààrẹ fi dá sílẹ̀ ni láti mójútó aáwọ̀, làásìgbò àti fàákàjà tó máa ń tó máa ń ṣẹlẹ̀ lápọ̀jù láàárín àwọn àgbẹ̀ darandaran àti àgbẹ̀ olóhun ọ̀gbìn. Téèyàn bá wo pàtàkì àti ìdí tán fi dá sílẹ̀, èèyàn ò ní fẹ́ bẹnu àtẹ́ lu dídá sílẹ̀. Ṣùgbọ́n téèyàn bá wo ipò tí orílẹ̀-èdè wà nísìnyí, kò sówó lórílẹ̀-èdè, pàápàá jùlọ lápò ìjọba láti ná, àti bó ṣe jẹ́ pé a ti ní ilé ètò ìṣàkóso ìjọba tá a lè pè ní ministry tó pọ̀ tẹ́lẹ̀, tó jẹ́ pé a ti ní bí 40, tó wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta náà sọ pé àwọn fẹ́ implement report ọ̀rọ̀ sọ yẹn kan tó sọ pé kí wọ́n má jí MDAs àwọn ilé ìṣàkóso àti ilé ìṣiṣẹ́ ìjọba kọ̀ọ̀kan mọ́ra wọn. Àwọn náà tún wá lọ dá ilé ìṣàkóso nílẹ̀ yẹn. A fẹ́ wò gẹ́gẹ́ bí àwọn kan tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe sọ lórí ẹ̀rọ ayélujára àti lórí ohun tó ń fi sọ̀rọ̀ pé ó fẹ́ dàbí àyè kan ni láti tún ṣòwò ìlú mọ̀kùmọ̀kù, ṣùgbọ́n mi ò ní fojú wò bẹ́ẹ̀, nítorí pé a ti wà lẹ́nu Fúlàní àti Yorùbá ń bára wọn fà yìí ó ti pẹ́.
ìjọba dẹ̀ ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ láti pé káwọn fòpin síjà yẹn. Aráàlú máa ń rídi ethnic àti religious reasons sí. Àríjọba tó sọ pé àwọn fẹ́ lọ wá cattle route táwọn ti ṣe láti ìgbà gbọ̀n kan káwọn mú jáde kó má síjà mọ́. Àríjọba tó sọ pé kí wọ́n dá iléèwé àti ilé ẹ̀kọ́ tàbí kán ṣe àwọn ranch tó ń ṣe bíi cattle colony. Oríṣiríṣi àwọn nǹkan ni àwọn èèyàn ti dá sílẹ̀ tí àwọn èèyàn aráàlú bẹnu àtẹ́lù nítorí pé wọ́n wò pé ó lọ́wọ́ kan bí ọ̀tẹ̀ àbí ó lọ́wọ́ kan ìdí ẹ̀sìn tàbí ìdí ẹ̀yà nínú. Tíjọba ilé bá wò pé ohun tóun kọ́kọ́ fẹ́ dálẹ̀ òun ni láti kọ́kọ́ ní alákòóso fún iṣẹ́ yẹn gangan kóun lè mójútó iṣẹ́ yìí láti lè jẹ́ pé òun bóyá ó ní plan tó fẹ́ implement ni bóyá ó ti ní àlàkalẹ̀ tó fẹ́ jẹ́ kó wá sí ìmúṣẹ tàbí ó ṣẹ̀ wò pé ẹni tí ń bá fi síbẹ̀ ló máa fún mi lálàkalẹ̀ báwo la ṣe lè yanjú ẹ̀. Torí pé Yorùbá náà ti sọ fún wa tẹ́lẹ̀ pé wọ́n máa ń palẹ̀ kan tó pejò ni. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀. Ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. Àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.